يا الله سبحانك يا أنا سبحانك يا معنى سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا سليمان سيدي أبوك يا أبو كل مرشدي إنك مصباح سلام ونور فإنك حق الوارث الختم يا مدين هيا مولانا شيخ سليمان سيدي سليمان منقب وقات ركبتي سليمان بحر الله سليمان سير الله سليمان سرقي بالحبيب منقلبي وأنت حبيب الله أنت منقلبي مولانا الشيخ سليمان أنت نوري أنت سيري أنت حبيبي يا سليمان الله أكبر سليمان سيري أبو إرادة بحنا أبو إرادة مشربنا أبو كل مجرم سليمان سيري أبو مريم سليمان خدوتي سليمان سير لا يعتمد محامي فؤادي حب ليلة وتتمين وداد من خضام العاشقين فخم أدابي عادل عاشقين بفكري وإذاك مفقد المتيمة محمد محمد أبي سليمان عليه صلاة الله ثم سلامه وعد الله الشيخ إبليس شيخ وعد الله خطوة سليمان خطوتي وعد الله الشيخ إبليس شيخ أستاذنا مولاي سليمان فاروق عليه ثم سلامه مولانا شيخ سليمان وقال في الدنيا تشيخ سليمان والله بابا fọ́fúnwa wọ́n ní máa lọ aṣèṣìkìrì ní Amẹ́ríkà wọ́n ní máa lọ aṣèṣìkìrì ní Canada wọ́n ní máa lọ aṣèṣìkìrì ní London wàláyé ọlábọ́lá lọ ṣe Suleiman ṣèwòlá àríyí àwòrán Suleiman ṣèwòlá àlà aláya àlà aláya àlà aláya àlà. Baba wàláì tàláì tẹ́ tó dé àwọn èèyàn yìí èèyàn tẹ́ wọ́n máa pàdé yín téèyàn máa pé olówó pàdé yín wọ́n ti jòkó dé yín látàárọ̀ àmọ́ o bó ti yẹ kórí náà nù àwọn baba ńlá baba wa ti jẹ ìyà nídìí igi àfa yìí bẹ́ẹ̀ ti gbádùn tẹ́ fi padà sọ́dọ̀ Ọlọ́run yìí ẹni bá fẹ́ kọ́ ọmọ tòun náà ó jẹ́yàn láyé kó bá ń ṣàmì dáadáa baba ẹni lọlẹ̀ láéláé ibi tá à ń lọ dàrẹ́tì òun náà ní pé àwọ̀dù yín ẹ̀yin nìkan náà náà láwọ̀dù lọ́dún kọjá bẹ́ẹ̀ tó bí 300 táwọn láwọ̀dù àmọ́ bí tí fárídù bá wà àgbọ̀dọ̀ tó rí nǹkan kan tí ó tún máa bá sọ ọkìn nílẹ̀gbẹ̀ẹ́gbẹ́ mọ́ ẹ̀yin nìkan ẹ pariwo ànábì kí n gbọ́ dáadáa mo sì sọ fáwọn tí wọ́n lọ mo ní ẹ má ti gbọ̀kadà èmi sọ kíní kankan tó de mo ní bẹ́ẹ̀ bá fọwọ́ kan ti agbada yín gbogbo tí ń jẹ́ sọ̀rọ̀ ayé rẹ̀ ó sì clear mo sọ bẹ́ẹ̀ mi sọ bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí tí wọ́n ń wí fún mi bí mo ti dúró yìí àwọn èèyàn mà láwọn fẹ́ gbọ́ ní tẹ́ fún wa wọ́n ní kò síbi tẹ́ ẹ dé tẹ̀ ní drop message yìí mi ẹ̀ bá dẹ̀ tó ní báyìí tó bá kọ́ kalẹ̀ tó bá fi ń rọrí gbọ́n bá ń dà láàmú ojú oorun ni wọ́n ti máa na àwọn tọ̀hún ní pàṣán wọn la fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín baba a sì gbé kiri fún ilé ẹ̀ka náà subahana rabbika rabbil izzati amma yasifuna akramakallah wàláyé wọn ni ẹ wá gba àwọ́ọ̀dù ní ntòyín pè wàláyé ntòyín pè àwọ́ọ̀dù gẹ́gẹ́ tí wọ́n ti torí rẹ̀ jókòó lẹ́ni
wàláì bàbá ń bọ̀ wọ́n tó bá dìde dúró fún bàbá tí ń bọ̀ yìí ọmọ tiẹ̀ náà yóò máa dìde fún un ẹlòmíín lágídí yóò máa pé kí ni má wọrí ẹ̀gúsí lọ́mọ rẹ̀ yóò máa tà ní bọ́sítọ̀ọ̀bù ìwọ́sàn délẹ̀ ẹ pariwo ọlọ́run dáadáa ni wọ́n fẹ́ fún bàbá ní àwọ́ọ̀dù gbogbo ojú àgbo yẹn bá ń filẹ̀ ọlọ́run ò ní pa yín fún wa bàbá ọlọ́run nàbì lọ́dọ̀ ọlọ́run ọ̀yọ́ onífọ́tò dà ẹ máa yá bẹ́ẹ̀ bá fẹ́ gbé àwọ́ọ̀dù fún yàn ẹ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ tí wàá béèrè nǹkan lọ́wọ́ àfààní màá wá wò. wọ́n ní ọ̀yà. wọ́n ní o tó yà ìwọ ni wọ́n rò kó kílíà bàbá tí ma gbé kó kílíà nù. ẹ tó tún yà ó kẹyọ kan mo fọlọ́ nbẹ ó kú tọ̀dọ̀ mi. sọpẹ́ tiẹ̀. ó kú tọ̀dọ̀ mi káyọ̀ mú máìkì káyọ̀ máa tó mú máìkì dání jọ náà. iná lásán kọ́ o. ọjà ajásìkò tèmi làwọn obìnrin wá wá. Allahu akbar. ẹ sá ń tẹ wọ́n ti ń tẹ mọ́ mi létí yẹn kí n bá wọn sọ fún bàbá àwọ̀dù mo ní akaramakala bàbá yadubi yẹdi akaramakala yéè bàbá bẹ́ẹ̀ lọ lè jókòó bí bàbá bá fi lè jókòó tí n bá fi gbé kiri fún ọ ní bá fi lè fún mi ní tí wọ́n fún mi lórí àwọ̀dù báyìí bàbá bẹ̀rẹ̀ wá sínú bisimilah. Sheikh akramakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور وإن يريدوا أن يقتلوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا بغض ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم. لا إله إلا الله محمد رسول الله بسم الله إيمانا نعوذ بنيرانا بهم يا علي على فطول عمر مولانا سيدنا ورسول الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتب لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم عادية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي ألون الله أكبر. àyàn nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. alekun yọ́nú Ọlọ́run àtàánú Ọlọ́run kó bá Sheikh Ahmed Tijani radi allahu ta'ala ani. kó bá Mawlana Sheikh Ibrahim Niyas yes radi allahu ta'ala ani. kó bá bá wa Sheikh Abubakar Siddiq al-Miskin billah sahibul idrak radi allahu ta'ala kó ani. bá bá wa sahibi wilayatil kubra fadilatu Sheikh Adam Abdullahi al-Aluri tajamada allah bi rahmatihi amin. kó bá bá wa marhum mufti al-kabir fadilatu Sheikh Kamaluddin al-Adabi rahmatullahi alayhi. Ọlọ́run mọ́sàbá yọ́nú sí gbogbo wọn. amin. Ọlọ́run wọlé ọgbọ́n bàbá ta tọrọ fún ta dákọ wá wọlé bàbá wa Mawlana Sheikh Adam gbogbo ata pé tọ́ pé torí ìyọ́nú Ọlọ́run la fi pé torí àánú Ọlọ́run la fi pé Ọlọ́run má dùn wá ní ládàá rẹ̀. àmín ṣéwù. ọlá nàbí wa Muhammad albarka ọlá àwọn ẹni Ọlọ́run albarka ọlá àwọn àfa ọlá Sheikh Ahmed Tijani ọlá tóbi Ọlọ́run ọlá àjẹkùn Ọlọ́run àwọn ọmọ ya wa Jama'iyatu Radiya Ọlọ́run mọ́sá wọlá pé kò sí tí ń tó ìyọ́nú Ọlọ́run láyé ìyọ́nú Ọlọ́run náà ni ọ̀gá gbogbo ntọ́lọ̀ kó ṣe fún yàn láyé waridwanullahi akbaru law kanu ya'lamun Ọlọ́run yọ́nú sí wa má bínú sí wa àbárikọ́lá àwọn ẹni Ọlọ́run gbogbo ẹni jama tẹ wa ń bí Ọlọ́run mọ́sá àgbàdo ẹni kọ̀ọ̀kan lọ́kùnrin wa àti lóbìnrin wa salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. wa qul alhamdulillahi wa salamu ala ibadihi alladhina safa. Allahu khayrun amma yushrikun. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma yushrikun. Rabbi awzini an azkurani mataka alladhi an'amta alayya ولا والدايا وأني أعمل صالحا ترضاه وديلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن يعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أصابنا لحسنا إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أصابنا الحسنة إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مديال صديقي وارجني ما رجاء صديقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. سبحانك يا الله
سبحانك يا أنام سبحانك يا مأنام سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله سبحانك يا أنام سبحانك يا مأنام سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والجبروت سبحان الحي القيوم الذي لا يموت سبحان قدوس رب الملائكة والروح في مقعد صدق عند ملك مقتدر títóbi Ọlọ́run gẹ́gẹ́ bí tọ́pìkì àwọn jama ridwanullah jamayatu rọ́díà nípa pé kí ni ṣèṣe Ọlọ́run àbí ká sọ pé ṣèṣe Ọlọ́run kí là bá wá pè ní ṣèṣe Ọlọ́run Ànábì ní tafakarun. في خلق الله ولا تفكروا في ساعة الله فتعلقوا. Ànábì ilé ẹ máa rorí. في خلق الله. nípa ṣe Ọlọ́run ọba tó dá. ولا تتفكروا في ساعته. ẹ má pẹ́ rorí ń pa pàápọ̀ Ọlọ́run ọba gangan. فتعلقوا. ẹ bá pa fẹ́ rorí ń pa pàápọ̀ Ọlọ́run àbá fẹ́ wá díẹ̀. Ànábì lè máa parẹ́ àmọ́ kẹrọ rí ń pàṣẹ Ọlọ́run ṣe ọwọ́ ẹ̀ kẹwàá tara ṣe ọwọ́ rẹ̀ kẹwàá gbọ́dọ̀ ọba kẹgbẹ́ tóbi torí wọ́n bí Sayyidina Ali karamallahu wajhahu wọ́n ní kí ni sánú Ọlọ́run ìwọ Àlí ìjẹ́ kí ni ìṣesí Ọlọ́run ọba kí ni tọ́lọ́run ọba rẹ̀ ń ṣe lọ́wọ́ nísìn. yarfa'u akwama wa yada'u akharin. Àlí ní iṣẹ́ Ọlọ́run ọba tí ń ṣe lọ́wọ́ àbí ṣe sí ẹ̀ tí ń ṣe lásìkò ní pé yarfa'u akwama ń gbà wọn kan ga ń fún wọn nípò. wa yada'u akharin. ń sì yí àwọn kan sá. tá a bá wá wo ìbára ọ̀kan tá a lílò ní gbogbo nǹkan ti wá kónú ẹ̀ yarfa'u akwama ẹni ń bímọ ń bímọ. yarfa'u akwama. ẹni lówó ń lówó. yarfa'u akwama. ẹni nípò nípò. yarfa'u akwama. ẹni tó yè ń yè. yarfa'u akwama. ẹni níláárí níláárí. yarfa'u akwama. bẹ́ẹ̀ lẹni tí mímọ̀ ní mímọ̀. yarfa'u akwama. bẹ́ẹ̀ lẹni tí níyì níyì. yarfa'u akwama. bẹ́ẹ̀ lẹni tí ń pàṣẹ ń pàṣẹ. yarfa'u akwama. bẹ́ẹ̀ lẹni tí ń lágbára ń lágbára. yarfa'u akwama. wa yada'u akharin. látara bẹ́ẹ̀ ló fi wá mọ̀ yí pé iṣẹ́ Ọlọ́run ọba sánú Ọlọ́run tá lè ń júwe fún wa òwò àti wọ́n ṣe election lọ rẹpẹtẹ. akramakumullah. wọ́n ti búra fáwọn gọ́fúnà wọ́n ti búra fáwọn president mélòó nu wọn lọ́wọ́ à ń bẹ̀ tọ́ padà wá mọ́ bí ṣe ń fa àwọn nǹkan lẹ̀ bẹ́ẹ̀ ní ń sì ń gbé àwọn kan ní rèsì àwọn kan ẹgbẹ́ ń fi wọ́n hayé bẹ́ẹ̀ ní sọ fáwọn kan pé ẹ máa wọlé lọ. Allah. iṣẹ́ Ọlọ́run ọba nìyẹn àti tá a bá fẹ́ lọ bí àdìsí ànábì tó wà ní tafakaru fi alikilahi. wala tatafakaru fi zatihi wa taliku. ibi haliku bí sẹ́ẹ̀rẹ̀ láti wá mọ bó ṣe tó láti wá mọ sí Ọlọ́run
ibi tí ń ṣe àwọn àmì ọlọ́run láti mọ̀ ṣe ọlọ́run ọba wá bá mi lọ síbi wà mí ní ayatihi. wa min ayatihi an khalaqakum min turabin thumma idha antum basharun tantashirun. iṣẹ́ ọlọ́run ọba àkànníyàn ọlọ́run ní bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ nù sẹ́ẹ̀ mi tẹ́mi ìṣe nù àmì ní ọlọ́run. ani khalaqakum min turabin. iṣẹ́ mi ọlọ́run ọba ni kò sẹ́ni tí í dáyàn gbogbo àwọn tí wọ́n gbìyànjú gbogbo dáǹkan wọn ò ríru tọ́lọ́run ọba dá gbogbo dẹ́dà ò ríru tọ́lọ́run ọba dá wọ́n fẹ́ẹ̀lì níbi dẹ́dà àwọn onímọ̀ gbárí sáàsì ẹ̀mí ni wọ́n ń wá ká ẹ̀mí tọ́lọ́run ti wọ́ọ̀nù wọn tó ti sọ fún ànábi pé ẹ̀sẹ̀ alúnáka ní rúhùn kúlí rú mi ní àmúrí rẹ̀bí wọ́n máa tí tó mi náà lè ilé mi là kọ́lí là. ẹ̀mí tọ́lọ́run sọ fún wọn pé wàá bí ọ́ lè rí nípa kíní jẹ́ mi bá ń sọ fún wa yí pé. kúlí rú mi ní àmúrí rẹ̀bí. ọlọ́run lẹ́mí ní àmúrí rọ̀bí inú àṣẹ ọlọ́run ọba ni àṣẹ ọlọ́run lẹ́mí àwọn onímọ̀ wa fẹ́ mọ etí ń jẹ́ mi wọ́n wá mú spáàmù wọ́n tọ́jú ẹ̀ nígbà fẹ́ mọ bí ń ṣe ń fọ́ọ̀mù séèyàn bó ṣe lè dè èèyàn wọ́n wá tọ́jú ẹ̀ ńgbọ̀ tásìkò kún orí èmi wọ́n fi sí ọlọ́run bọ́ǹbù ẹ̀ àṣẹ tọ́lọ́run lè yí nì èmi inú iṣẹ́ ọlọ́run ọba tí ń ṣe ni ọlọ́run nínú iṣẹ́ mi tèmi ń ṣe tẹ̀ ń wá. ani khalaqakum min turabin. òun ni kémi ọlọ́run ọba máa da yín látara yẹ̀pẹ̀. thumma iza antum basharun tantashirun. látara yẹ̀pẹ̀ tẹ́ bá wá dẹ̀dá yín wà fún yín ká sórílẹ̀ ẹ máa wá fún ká ẹni tí ó wà ní Róòmù ẹni tí ó wà ní Yúróòpù ẹni tí ó wà ní Jámánì ara Amẹ́ríkà ọmọ bẹ ara London ọmọ bẹ Nàìjíríà ọmọ bẹ ọlọ́run ẹ máa fún ká sáyé. wa min ayatihi. ọlọ́run nínú iṣẹ́ mi ọlọ́run ọba tèmi ń ṣe. ani khalaqalakum min anfusikum azwaja. ọlọ́run nínú iṣẹ́ mi náà nu kí n da yín kó àyẹ̀wò látara yín kí n wá dá àwọn obìnrin yín fún yín. litaskunu ilayha. wọ́n jẹ́ ká ẹ̀ lè bá a sinmi sí wọn lára. wa ja'ala bainakum mawaddatan wa rahmatan. ọlọ́run nínú iṣẹ́ mi nu kò sẹ́ni tí mú fẹ́ wá èmi lèmi mú wá kò sẹ́ni tí mú àánú wá èmi lèmi mú wá torí wọ́n bí wọ́n lọ́tọ̀ ni wọ́n bí òun lọ́tọ̀ ni ẹ wá fẹ́ pàdé ìjọ mi tún ṣe tiẹ̀ ní gbèdé ara yín Yorùbá lọ fẹ́ Haúsá àbí ká sọ fẹ́ Ìgbò ẹ ní bàtàn kankan inú iṣẹ́ mi tèmi ṣe waja'ala lakum. waja'ala bainakum mawaddatan wa rahmatan. ọlọ́run nínú iṣẹ́ mi náà nù máa wá fi tí ń jẹ́ mawadda àti rahma máa fi ń sí lánàá. inna fi dhalika laayatin liqawmin yatafakkaruna. ọlọ́run ní ilé ìyá mi ní jẹ́ fẹ̀yìn ìjọ kẹ́lí bá a rórí ń bẹ̀ pé mi ọlọ́run ọba ń ṣiṣẹ́. wa min ayatihi. nínú iṣẹ́ mi ọlọ́run ọba. khaliqu samawati wal ardi. ẹnìkan ọba mi dá sánmà níjọ́ tá a ti ń gbúrò ọba àrọ́bà akatọ́ dá sánmà rí níjọ́ àti ń gbúrò alágbára akatọ́ tẹ́lẹ̀ rí èmi ọlọ́run ọba mo dá sánmà àtìlẹ̀. wakitilafu alsinatikum wa alwanikum. inú iṣẹ́ mi náà nù èmi mo ní kí àwọn yín kọ́ mọ́ jọra wọn tọ́ láàrin ilẹ̀ Yorùbá yìí tí wọ́n bá ń ka núùsì láàárọ̀ àbí nírọ̀lẹ́ ní wọ́n bá sọ Yorùbá tán wọ́n á tún ṣègùn wọ́n tún sọ nílẹ̀ tiwa lọ́wọ́ ni wọ́n ti ń sọ nu pé wọ́n á tún sọ àwòrán ìkàbí kí wọ́n tún máa sọ máa wọnú ilẹ̀ Yorùbá kan náà ni àti ìdẹ́nu Yíbò Ìjẹ̀bú ń bẹ Ìjẹ̀ṣà ń bẹ Èkìtì ń bẹ àwọn àwọn ó sì lọ kò sì ní jọra wọn Ọlọ́run nínú iṣẹ́ mi tẹ́mi ṣe èmi lèmi ń ṣe ẹnìkan ọba. kìtìláàbù alsinatikum wa alwanikum. nínú iṣẹ́ mi náà ní káwọ̀ yín ó yàtọ̀ èèyàn ní ọ̀yàn lóyìnbó olórí ọlọ́wọ́ ọlẹ́nu ó sì rí pélé yìí ọ̀jọ́ òun funfun ìwọ dúdú Ọlọ́run nínú iṣẹ́ mi Ọlọ́run ọba ni. inna fi dhalika laayatin lil alimina. inna fi dhalika laayatin lil alamin. Ọlọ́run nínú eléyìí o hayatin lil alamina. ayatin lil alimina. qira'atin nínú. sabu yatani qawakumullah. Ọlọ́run ọba nínú bẹ́ẹ̀ lílẹ̀ àlàmì náà lílẹ̀ àlàmì ìbẹ̀ yìí ń fẹ́ tó bá fẹ́ ṣiṣẹ́
tẹ̀fẹ́ mà àbáwọn tó bá jó nímọ̀ tí wádìí nǹkan yìí pé báwo ló ṣe wá rí bẹ́ẹ̀ tí wọ́n fi máa gbógun fẹ́mi ọlọ́run ọba. wa min ayatihi. wọ́n nínú sẹ́mi tèmi ń ṣe. manamukum bil-layli wan-nahari. ọlọ́run ní agbára ẹnì kò lè pé ẹ̀sùn. manamukum bil-layli wan-nahari. kẹ̀sùn lóru bẹ́ẹ̀ ṣe ń sùn gbogbo aláwa yìí tílẹ̀ bá ti ṣú ẹnìkan ò ní dó tẹnìkan lẹ́gbẹ̀ẹ́ pé wọlé lọ ilẹ̀ ti ṣú òǹkàlùkù ó sì máa wọlé. Allah. ẹnìkan ò sì ní dó tẹnìkan lẹ́gbẹ̀ẹ́ yìí pé ó ti tásìkò tó yẹ kó o sùn bọ́ bá yá náà yóò ti sùn pí. Allah. ọlọ́run ní kẹ̀sùn lóru nínú sèmi ọlọ́run ọba ni. wan-nahari wabtighukum min fadlihi. kẹ́ ẹ máa wá fọ̀sán wá jẹ ẹ mú kẹ́ ẹ fẹ́ fara lélẹ̀ kára yín má lélẹ̀ ẹni ara ẹ bá lélẹ̀ lọ́sàn-án yín sá ìsanú. ọlọ́run lèmi ṣe èmi lèmi gòyìn lábẹ́rẹ́ lọ́sàn-án pé ẹ máa kiri ká èmi lèmi sì yọ abẹ́rẹ́ wọn náà kó lára yín máa fún yín lábẹ́rẹ́ oorun tó bá ti dalẹ̀ ọlọ́run nínú sèmi ọlọ́run ni. inna fi dhalika laayatin liqawmin yasma'un. ọlọ́run ní wọn àníkà tún ní fẹ́yìn jọ mi bọ́yá ẹ lìsìn ẹ máa tẹ́tí. wa min ayatihi. ọlọ́run nínú sẹ́mi tèmi sínú wọn àmì mi. yurikumul barqa khawfan wa tama'an wa yunazzilu minas samaa'i ma'an. ọlọ́run nínú sẹ́mi náà nù èmi àmú ètí máa wá àwọn fan tó bá ti sẹ́ gírrrr lẹ́ẹ̀kan náà làyà yín ọ̀la báyà yín tẹ̀lé wọlé tó tẹ bá ti gbọ́ wọn àrà tẹ báyìí tí wọ́n ń gbọ́ wọn ẹ̀ tán táyà yín bá ti yá wàtọ̀mọ̀ ha ó ti di kẹ́ ẹ̀ mọ ara kan bójú òde. wa yunazzilu minas samaa'i ma'an. látara bẹ́ẹ̀ mi ọlọ́run ọba wa somi kalẹ̀ láti sánmà. wa yuhyibil arda ba'da mawtiha. àwọn ẹlẹ́yìn tó ti kú ọlọ́jọ́ tó dé ilẹ̀ abájí gbogbo nǹkan arúgbìn yẹn abá tún wọn ta gbogbo yín náà tẹ̀ ń sá ìsàn torí pé ẹ̀rọ mi ara yẹn wà tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ ẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní dán ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn wò. inna fi dhalika laayatin liqawmin yaqilun. ọlọ́run lélẹ̀ yìí náà ọmọ àmì ní jẹ́ fẹ́yìn tẹ́ bá nílẹ̀ aká yìí kẹ́ mọ̀ pé ọlọ́run yìí ń ṣiṣẹ́. wa min ayatihi. ọlọ́run ní kì í tánu sẹ́mi tẹ́mi ọlọ́run ọba tó ń ṣe. an taquma as-samaa wal-ardu bi-amrihi thumma idha da'akum da'watan min al-ardi idha antum takarujun. ọlọ́run nínú sẹ́mi nù. èmi ọlọ́run ataquma as-samaa wal-ardu bi-amrihi. sọ́mọ̀ ṣàdédé dúró àròpọ̀ gbogbo àwọn onímọ̀ ni wọ́n tírètì ẹ̀ kò sẹ́ni ṣebí tẹ́ǹtì làwa ṣe yìí bí erigun ká bá yẹ ní ìsìn wì ní ọ̀lọ́lẹ̀ amásàmàtọ́ ọlọ́run àròpọ̀ tó fi gbé dúró. taquma as-samaa wal-ardu bi-amrihi. ọlọ́run ní ilẹ̀ yìí náà àárín kankan tá a fi gbélé dúró bí amúniyà sẹ́mi ọlọ́run ọba ni mo fi ní sámà dúró ọ̀gbọ́dọ̀ jábọ́lé wọn lérí ìwọ́lẹ̀ ọ̀gbọ́dọ̀ rí mọ́ wọn lẹ́sẹ̀. thumma idha da'akum da'watan min al-ardi. ọlọ́run ní ẹ̀ máa bẹ̀ lọ bẹ́ẹ̀ gbére. idha da'watan min al-ardi. yóò wá di pé da'watan min al-ardi. ìpèpè kan ṣoṣo ẹyọ kan náà ni yóò sì kálé yóò kako látara lẹ̀ ní pé kú mú akramakumullah. ìpèpè ẹyọ kan ni tí mo bá ti pè é báyìí yakumu nasu jami'a. yakumu nasu jami'a a ní pé ìpèpè kan ní pé gbogbo yóò sì gbọ́n bí tẹ́ wà ẹ́ sì dìde wáì lẹ́ẹ̀kan náà idha antum takharujun. gbogbo yẹn máa wá jáde nígbà tí wọ́n bá dẹsẹ̀ òkété tí wọ́n wá ń jáde kọ̀tíkọ̀tí bẹ́ẹ̀ ni gbogbo yẹn máa wá jáde nínú ilẹ̀ wá síwájú èmi ọ̀dọ́. walahu man fi samawati wal ardi kullun lahu qanituna. ọlọ́run ní gbogbo tí wọ́n ń bẹ nínú sánmà àtìlẹ̀ kúnnú làwù. qanitun. kò séyìí tó lè gbérí kọ́ni tìlẹ̀ láì wọ́n á jẹ́ tọ́lọ́run náà ni kò sí tí wọ́n lè ṣe. wa huwa allazi yabda'u al-khalqa thumma yu'iduhu wa huwa ahwanu alayhi. ọlọ́run ní ta ló bá mi dá ta ló bá mi ṣiṣẹ́ mi
wọ̀wọ̀lá ọ̀làhálíkì èmi mo bẹ̀rẹ̀ dídẹ́ Thumma súnmọ́ yìí dùn ìgbà tí yu'iduhu. ìbàdàn àpàdé mi náà ni kò sẹ́ni tó lè ràn mí lọ́wọ́ lérí ibẹ̀ mi náà ní ń pera mi ní ń jẹ́ra mi o. Walahul mathalul a'la fis samawati wal ardi Allahu akbar. wal azizul hakim. ọlọ́run kí rẹ̀ àtẹ̀yìn ọ̀dá ní eyín rẹ̀ ọlọ́run ní wàhálà masalulẹ̀ àlá ọlọ́run ní mo tẹ̀ gbogbo ayé ìrírù mi èmi ni masalulẹ̀ àlá Fis samawati wal ardi. ọlọ́run ní ní sámà àtìlẹ̀ kò sápèjúwe kan tó ga tó mi ọlọ́run ọba mọ́ tí wọ́n bá ní àmà ìyá ọ̀làrọ̀ ọlọ́run àmà tanra wa wọn ní kí ní ka good example kò sí good example tó dáa tọ́lọ́run ọba tí ò fẹ́ẹ̀lì rí kò síjọba tí ó nẹ́tíwọ́ọ̀kì rẹ̀ ò ní fẹ́ẹ̀lì tó bá yá àmọ́ lọ́hùn wọn ò yẹ ń sàrí wọn ò yẹ rí bẹ́ẹ̀ máa fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run máa ní ọlọ́run wọlé ayé pé kìí sẹ́nìkan la màlánà tí ń fi ń ṣe táwa ní ètò sì délẹ̀ ká gbígbà tí Ọbásanjọ́ sì wà ń bẹ̀ ni àbígbà tí Yar'Adua wà ń bẹ̀ ni a sì mọ̀wẹ́ ìwọ ọba tàná nìwọ náà tòní bọ́sùdọ̀lá àwọn náà lọ́ọ́ máa jẹ́ ọlọ́run ọlọ́run ìtọ́lọ́run fi gbogbo ẹ̀dá lọ́nu ọlọ́run lòún bẹ̀rẹ̀ òun lòún ọ̀ parí ẹ̀ òun ni masalulẹ̀ alán. Walahul mathalul a'la fis samawati wal ardi wal azizul hakim. ọba tó gbangba lọ́lọ́run àṣìṣù ọbọ̀ wọn ni Hakimun. ọba tó mẹjọ dára lọ́run kò sẹ́jọ́ dárí o. sánú ọlọ́run ọba ní téèyàn ní láti dára ẹ̀ láàmú mọ́ ipe kí ni sánú ọlọ́run àbí kí ni ṣe ọlọ́run kónúkúlà ẹ̀ omi wà fi sáni àwọn iṣẹ́ tí ń ṣe tí ò dáwọ́ náà nìyẹn iṣẹ́ tí ń ṣe tí ò dáwọ́ yìí ó rí ń bò míì aniya kiluna ibòmíì ani yasmauna ibòmíì ani yatafakaruna sánú yìí ibòmíì ani alimun sánú yìí lọ́lọ́run fẹ́ ká máa wòye sí látara ṣe wọn a máa rohun pé tafakarun fi khalqillahi wala tatafakkaru fi sa'ati fataliku. ọlọ́run tó ti fi wá rọ̀ ń tọ́ da anú ẹ̀dá. ọlọ́run ọba tó ti fi rọrùn tó dánú ẹ̀dá. má da wa padà sáyé dá o. má da padà sáyé dá ọlọ́run. léwa kún má di wa kù. léwa kún ọlọ́run má di wa kù. kún alẹ́ má yẹyẹ wa. kún alẹ́ ọlọ́run má yẹ wa. kẹwàá ọlọ́run má jẹ wá yá. kẹwàá ọlọ́run má jẹ wá yá. àwọn jamaati rọ́ọ̀dìyà. àwọn jamaatu rọ́ọ̀dìyà. àánú ọlọ́run lè kó yín jọ. àánú ọlọ́run lè kó yín jọ. ọlọ́run má fi bínú ẹ̀ tún yín ká. ọlọ́run má fi bínú rẹ̀ tún yín ká. má ṣe lé ilá ti máa o. má ṣe ilé ìlàsẹ̀ máa. yá tún ṣe ká tún ṣe ká kí á tún ṣe ká tún ṣe ká tún ṣe. ọlá nabi wa Muhammad. ọlá nabi wa Muhammad. afa tó ṣe rọ́ọ̀yì. àbá tó ṣe rọ́ọ̀yì. ọlọ́mọsàbà gbàdúrà. ọlọ́run gbà gbàdúrà. asakira rasida ọlọ́run kọ́ asakira rasida ọlọ́run gbàdúrà. amartana bidu'aika. àmín. وأتنا بإجابتك قد دعوناك كما أمرتنا فأجبناك كما وعدتنا يا ذا الجلال والإكرام إنك لا تلف مهادي يفتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاترين أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على الكافرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفى المسلمين وألحقنا بالصالحين اللهم اجعل خير كلماتنا شهادة لا إله إلا الله محمد سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين سليمان بن بارك يا إلهي